It is better to, as usual, go on TV to say all Makinde had to say. I am your host, Aminat Babykon. Ó tó bí ọmọ ọdún mélòó? Ọmọ ọdún mẹrinla ni mí báyìí. 14 kọ́ lè bó ń pè. 14. Ọmọ bá dá ẹjẹ́ asọpọ̀ dá. Aminat Babykon yìí mo confirm ọmọ tó dáa ni. Bó ni ó ti wá rógo ẹ̀ lò. Ṣé mọ̀ pé ọjọ́ tíyàwó ògo ti ń gbé Ọlọ́run ṣògo bá ti faṣọ ògo jóná ọjọ́ náà lògórógo. Ó ti jẹ́ nǹkan tó wù mí láti kékeré. Tí bá gbé rédíò kalẹ̀ pé rédíò ń dún màmá pé kí ló ń sọ̀rọ̀ nù kíní yìí. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ò ń ṣèròrí bẹ́ẹ̀ pé kí ló ń sọ̀rọ̀ nù rédíò yìí. Nígbà tó wá ń rò bẹ́ẹ̀, kí ni ìwọ wá rò pé ó lè máa sọ̀rọ̀ nínú rédíò? Eku ni mo rò pé wà ń bẹ̀rẹ̀ jẹ́. Ìwọ náà jọ eku. Ò ń fi àwa wé eku. Eku ló rò pé ó ń sọ̀rọ̀ nínú rédíò. Mi tí gbọ̀n gbà yẹn ni. O tí ì gbọ̀n ló fi rò pé eku lẹ́nu tí. Tí bá ṣe tán ní MBA tí mo dẹ̀ di ṣe tán àti wọ school, mass communication ló wù mí láti lọ read. Láti lọ read àbí? Nígbà tó bá wá ṣe tán, kí ni wàhálà àfojúsùn ẹ lórí mass communication tó fẹ́ lọ read yẹn pé àfojúsùn mi ni pé kí n kàn ṣe tán báyìí kí n ó yá sọ ohun èèyàn báyìí lóhùn Ọlọ́run. Kí n kàn ṣe tán báyìí kí n dẹ̀ ríṣẹ́ sí iléeṣẹ́ rédíò. Ọmọ ìyá elépo lọ́jà gbangba ló tún. Adéyínká Àyìndé. Ọmọ ìyá elépo lọ́jà gbangba ló kọ tèmi ń jẹ́. Elépo lọ́jà gbangba. Akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. Yàrá màmá pé tànà. Àtònímọ̀ ní òótọ́ àtànámánà. Ìyàwó àti ẹ̀. Nítorí pé a lè pàṣẹ fẹ́ni tọ́wọ́ ẹ̀ kúrú pé kó fi kún. Ó ládùn. Meanwhile, Òjó ni mò ń jẹun ọ̀jájà yìí. Èwo ló kọ súnánú méjèèjì. Mo ní àlejò pàtàkì nínú ilé lónìí. Ọ̀pọ̀ yán mọ̀ wò káàkiri. Àlejò ọ̀hún Ádámù lálejò ọ̀hún tí ì rálejò. Brother sister o. Èyí ṣe ìyàgbó nǹkan lálejò mi ẹ̀yin tẹ́ ń rò pé ṣé ìyàgbó nǹkan kọ́ mo ìyàgbó nǹkan kọ́ o. Ó ní pẹ́pẹ́ sótún. Ẹni ọba ti ní làákàyè lẹ́ẹ̀mọ́ láǹfààní àtòrí ọ̀fẹ́ àti mọ́ ọba pàdé. Níkànnì Adéyínká Àyìndé live. Ọlọ́run ọba mi ló gbé wa ga. Àbí káwa náà mọ̀ fi ń tọ́lọ́run ọba fún wa yẹn ká máa fi gbé tẹlòmíì ga. Ògbé irin bẹ́fọ̀n gbé dùgbẹ̀dùgbẹ̀ ìyá èèyàn lọ́jẹ́. Bíyà èèyàn ọba jẹ́ ni Ọlọ́run ọba ń gbọ́ Yàsín Jésù Ògún alájẹ́ ń gbọ́ kò ní gbé nǹkan kan. Leléèbó fi lọ leléèbó bọ̀. Wọ́n ní maturity has nothing to do with age. Yorùbá ẹ̀ ní àgbà ọ̀kọ́gbọ́n. Lẹ́ẹ̀fì rí ọmọdé mi tí ó sọ̀rọ̀ ń gbà mí. Láwọn tí wọ́n wà ń bẹ ọmọ abẹ́gbà ó tọ́mọ ọdún mélòó. Àkọ́jọ́ ọmọ ọdún máa lọ eléyìí ṣé ìṣàwọn àbíkú ọ̀run ló tún wálé ayé ọ̀rọ̀ ńlá ló ń bẹ lẹ́nu ẹ o. Ọ̀rọ̀ àgbà nírú ọmọ bẹ́ẹ̀ ń sọ. Ẹ sì rí àgbàlagbà ń gbà mí. Wọ́n bá sọ̀rọ̀ jàbàtì bá gbà ẹ̀dẹ̀ sọ pé àgbàlagbà ni bàbá yìí. Brother sister ò bọ̀ síbí kó wá gbóhun mo fẹ́ bọ̀. Ó ṣeun Àlàní Adégòkè. Ọ̀rẹ́ mi multipurpose presenter nìyẹn. Màmá bàbá ò sún mọ́. Lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ, ẹ má jẹ́ ń sọ léyàdílé pẹ́. Nítorí pé ẹni tó kúrú tí wọ́n ń pè ń kọ́pà. Èèyàn kúkúrú níṣẹ́ ìgbàgbé wọn wá ń pè lágùnbánirọ̀. Wọn ò fẹ́ kí inú ẹ̀ ó bàjẹ́ ni. Àbí èèyàn tó kúrú tí wọ́n ń pè ní agùnbánirọ̀. Ẹ bá kúrú yẹjọ́ ló yẹ kí wọ́n ó pè é. Ìgbọ́ kọ́pà ti kó gbogbo ẹ̀já. Wọ́n bínú ìyá wa ṣáńkó àdínì. Àlejò mi ẹ gbóhùn ẹ̀. Ẹ gbọ́ ẹ̀bùn Ọlọ́run ọba àtàrà Ọlọ́run ọba tí ń bẹ lórí àlejò mi. Ẹ̀bùn oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe máa ń sọ èmi Adéyínká ọmọ ìyá elépo. Wípé èèyàn ń jẹ́ ẹ̀bùn ò túmọ̀ sí pé Ọlọ́run lè bùn lẹ́bùn ọpọlọ. Oyin ni mò ń jẹ́ ṣó lè lọ kojú oyin nínú afárá wọn láì wọṣọ. Oyin yẹn á jẹ́ o mọ̀ pé o stubborn ó wá fojú di wá. Oyin èèyàn yàtọ̀ sí oyin tá ńlá o. Akóyin láwọ̀ mọ̀pára ni oyin. Àlejò mi ẹ kí gbogbo ọmọ Nàìjíríà kò sígbà téèyàn lè kí ọmọ Nàìjíríà ó lè kí wọn láàárọ̀ lọ́sàn-án alẹ́ ló léwu jù ẹ kí wọn gbà mo ti kí wọn lẹ́ẹ̀kan gbà ẹ kí ọmọ Nàìjíríà. Ẹ káàsán o ẹ̀yẹ ọmọ Nàìjíríà ẹ dẹ̀ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Aminat Babykon. Aminat Babykon. Ẹgbàá ilé tún fi ń sọ̀rọ̀ àbí èkó. Gbogbo ẹ̀ múra ó tún ti bẹ̀rẹ̀ lónìí. Ọlọ́run ọba ń gbọ́ ń tájọ pọ̀ àtàlejò mi lónìí. Orúkọ mi ni Aminat Babykon. Ọgbọ́n tí Yorùbá wí ṣá. Yorùbá pé ibi abá pé kí gbégbé má gbé ibẹ̀ ló ń gbé torí ẹ̀ ló fi ń jẹ́ Babykon. Aminat yẹn kọ́ ni Amina la yẹrí dọ́bí wá ìdàtì. Àtàyù dífà ilé yàlífà Amina kọ̀mọ̀ tún mọ̀ ẹ́ sì ń já mi náà. Amina mo ti mọ̀ ń rí ọ káàkiri ní ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
àbólẹ̀ ti rọ́mọ kékeré yìí náà làákàyè ẹ̀ gbámúṣé ẹ mọ̀ wò pé àbí mò ń overhype ni wọn overhype ẹ ṣáà ti kọ́ gbọ́n tó kọ́kọ́ fi wọlé èmi gbà fún òyàn o àjọ po nǹkan lónìí yàtọ̀ sí kíni tí ó sì ṣàn. lákọ̀ọ́kọ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí gbébè kan. ó tó bí ọmọ ọdún mélòó. ọmọ ọdún mẹrinla ni mí báyìí. 14 kọ́ lè bó ń pè. 14. kí ló dé tẹnu ẹ wá mú bẹ́ẹ̀ yẹn. mo jogún ẹ̀ ni. àjogúnbá lẹnu mímú àtó. wọ́n jẹ́ òye ọ pé gbogbo èèyàn kan lè yàn ṣẹnu belebele sí. ọwọ́ yín la bá ń bẹ̀ o. kí ló wí. ọwọ́ yín la bá ń bẹ̀. so o fẹ́ sọ pé ọwọ́ mi ló ti jogún ẹnu mímú. kí ló dé ọwọ́ mi lẹ bá ń bẹ̀ ò ní sinmi fún mi lónìí àbí mo tàka sí ọmọ àbábọ̀. eré báyìí là ń fọmọ ayò ṣe ètò ọgbọ́dọ̀ síríọ̀sì jù á síríọ̀sì bí ẹni ọgbọ́jọ́ kú. gómìnà you see program tọ̀ ní ẹgbẹ́dẹ wa irọ́ ló ń pa kò sí nǹkan kan láàkáyé. cerebroman cerebel lọ́mọ ẹlòmíì ti gbẹbẹ̀ ti kàrámọ̀ ló ń lò. èmi ò lè síríọ̀sì o bí wọ́n ti mọ bá tèmi lọ rè inú ayé. torí pé ìbànújẹ́ tẹ́ ẹ rí yẹn ò sí fẹ́ni téyìn ẹ̀ tààtà. òye ọgbẹ́bì kan ojoojúmọ́ báyìí ẹ̀rín tiẹ̀ ẹni téyìn ẹ̀ tààtà ni mò ń sọ. kọ́dà tí ọba túfọ̀ pé òkùnkùn fóun ẹ̀rín ni ó fi túfọ̀. àbílá ọgbọ̀ngàn nǹkan ṣẹlẹ̀ sí mi lọ dádì mi ti jẹ lẹ́gbẹ́. ó dẹ̀ ní dádì ẹ̀ dolóògbé ó tún rẹ́ ni. mi ò rẹ́rìn mi sórí ni. ìyẹn ni Yorùbá ṣe ń sọ pé ìbànújẹ́ ò sí fẹ́ni téyìn ẹ̀ tààtà. ojoojúmọ́ ayé báyìí ẹ̀rín ni tiẹ̀. ọmọ ọdún mẹ́rìnlá ni ọ́ ó sì ń ṣe bíi pé bóyá irọ́ o ọmọ 40 ọdún ni ọ́. àkọ́kọ́ ìjọ ti jáde secondary school. mo ti jáde secondary school ọdún tó kọjá. ọdún tó kọjá níbo lọ wá wà báyìí ní o ti wọ yunifásitì. National Broadcast Academy ni mo wà báyìí. torí mo mọ̀ pé éèjì ẹ̀yẹn ò tí ì wọ yunifásitì. ìwọ̀nba díẹ̀ náà ló kún. ìwọ̀nba pẹ̀lú ìtò ń bá bọ̀ yìí pẹ̀lú àwa tó ń bú yìí ló níwọ̀nba díẹ̀ náà ló kún. ọ̀dà mo ti gbọ́ NBA ni ó wà báyìí. bẹ́ẹ̀ni. ibo ni. Ládìpọ̀ nọ́mbà 1 fàájì ìwé ká tó dé Ṣódì. Ládìpọ̀ tèmi mọ̀ páàtì ọkọ̀ ni wọ́n ń tà ń bẹ́ o. àbọ̀ ń ta páàtì ọkọ̀ tó ń skóòpù wọn lé. Ládìpọ̀ pọ̀. ok Ládìpọ̀ pọ̀ èmi ló ń lo ráìmù fún gbébì kan Ládìpọ̀ pọ̀. Ládìpọ̀ tèmi Ládìpọ̀ school. Ọlọ́run tí o bá ṣe pé dáàdì ẹ tẹ̀lé ẹ wá ni tá a bá parí ètò nǹkan fà ọ lọ eléwé ran gbà ẹ bá ń tọ́jú ẹ̀ síbẹ̀ à ń bọ̀ bó bá di wíkẹ́ndì ọ̀sẹ̀ tí ń bọ̀ á wà. ìṣọlídé ọ̀rọ̀. níbẹ̀ yẹn àwọn nǹkan wo ni wọ́n ń kọ́ yín ní National Broadcast Academy àbí tún orúkọ school yẹn pè tẹ́ ń pè ní NBA yẹn. National Broadcast Academy. oríṣiríṣi department ló wà bíi 6 or 7. bíi journalism department yẹn ó máa kọ́ wa bó ṣe ń source fún news bá ṣe máa report bá ṣe máa script ẹ̀. then presentation department bó ṣe máa kà á bó ṣe máa gbélé àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ tẹ́ gbọ́dọ̀ sọ lórí afẹ́fẹ́. kọ́ wọn ní presentation department. production department bó ṣe ń edit bó ṣe ń join gbogbo ètò yẹn papọ̀ bó ṣe fẹ́ kí presenter yín ṣe bó ṣe fẹ́ presenter yín produce ẹ̀ bó ṣe. kétò má bàa wọ́ èwo gangan ni wọ́n lọ fún bẹ́ẹ̀ tó ń to gbogbo ẹ̀ láwẹ́láwẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ kí presenter yín ṣe kẹ́ ẹ lọ source fún news gbogbo ẹ̀ là ń gbọ́ èwo gan-an ni tiẹ̀ ń bẹ̀. èmi ti ṣe bí a ṣe máa lọ source fún news bá ṣe máa report bá ṣe máa script ẹ̀ mo dẹ̀ ti ṣe bá ṣe máa produce ẹ̀ so bá ṣe máa present ni mo ń ṣètò. òun ló ń ṣe ètò ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti parí bí ìpele méjì nù. bẹ́ẹ̀ni. ní ọjọ́ máa wò pé àìrọ́ o senior ni tó ń jẹ́ ọmọ Gallivant ni àbí mò ń bọ̀. gbọ́kànlá lọ́rùn kí ìwọ máa ṣe. Àlàní jókòó ohun ọ̀gbọ́kàn lọ́lọ́run ni ọmọ pé bẹ́ẹ̀ bá ti gbé ọ̀gá ẹ̀ wórí ètò yóò fẹ́ ṣẹ́ǹkì olúwa ẹni. ìfi gbígbọ́ ṣaláì gbọ́ ẹ bá ń ṣe ìjì orin yẹn dákun. bílẹ̀ ń bẹ̀ orin ọ̀rẹ́ mi Àlàní Adégòkè ni àmọ́ lọ́ǹchì ẹ̀ láìpẹ́. Àmínátù gbébì kan dúró gbébì kan yẹn ṣé gbébì kan lásán ni àbótúyè ní nǹkan kan wájú àbẹ́yìn. òkè gbébì kan. òkè ò lè wálẹ̀. òkè gbébì kan. òkè gbébì kan. òkè ò lè wálẹ̀ òkè lòkè máa máa jẹ́ òkè gbébì kan. ọjà ẹbí èmi rò pé ó fi gọ̀gọ̀ fa òkè wálẹ̀ ni Àmínátù gbébì kan lẹ̀ ń gbọ́ ohun ẹ̀yẹn ọmọ tó ní làákàyè tó ní ọpọlọ ni tí ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ mi tí wọ́n jẹ́ pírẹsẹ́ńtà tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ tí wọ́n lè testify sí nígbà mò ń sọ lẹ́ẹ̀kan mo ní mò ń bọ́ pàdé ní gbogbo àwọn rédíò kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ pọ̀ lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́ lóòótọ́ ni. bí àwọn bíi rédíò mélòó ló tiẹ̀ ti dénà ó lọ rédíò báyìí wọ́n mọ̀ ẹ́ ń bẹ̀ tí wọ́n bá dárúkọ Àmínátù gbébì kan wọ́n lè sọ pé mọ́mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀. ó ti lé ní 10 o.
ó ti lé ní 10 ọ̀yá kà bí 6 fún mi ńbẹ̀. Okay, mo ti lọ Splash. 1. Kò ṣeé kà iye ìgbà tí mo ti lọ síbẹ̀ ò ṣeé kà. Mo ti lọ Family FM. Fẹ́ kẹ́ bí yan dàrú nìyẹn. Mo ti lọ Sussex nìbàdàn. Mo ti lọ Tùngbá FM. Bẹ́ẹ̀ni, ní Kòròdú. Mo ti lọ Miliki. Mo ti lọ Sweet. Mo ti lọ Smash. Abájọ tó gbogbo ẹ̀ fi ń dùn. Mo ti lọ Wise. Abájọ tó gbọ́n nú gbọ́n lẹ́yìn. Mo ti lọ Fresh. Ó ti tó oye fresh tó báyìí ni mo ti lọ fresh ẹ̀dẹ̀ kí ló dé. Sára rẹ̀ dìde. Ṣé ẹ ti rí i pé eléyìí yàtọ̀ sí tẹnu àbí tètè bọ́ọ̀lì? Nàwí dèjì ń bọ̀. Ọmọ bá dá ẹjẹ́ asọpọ̀ dá. Àmì náà tún gbébì kan yìí mo kọ̀ǹfàmù ọmọ tó dáa ni. Bó o ní ó ti wá rógo ẹ̀ lò. Ṣé mọ̀ pé ọjọ́ tíyàwó ògo ti ń gbé Ọlọ́run ṣògo bá ti faṣọ ògo jóná ọjọ́ náà lògórógo. Ẹ wá gbà ládùúrà pé Ọlọ́run má jẹ́ kí àmì náà tó rógo aburú. Ògo ayọ̀ ní kọ́lọ́run jẹ́ o mọ́ rí o. Ìdí ni wípé àwọn aṣáájú ológorógo ń bẹnu ayé. Gbogbo bó ṣe wá ń lọ sọ́tún lọ sósì ìmọ̀ sí ìta ni àbó ń dá lọ fúnra ara ẹni. Irọ́ o, dádì mi ni o. Dádì ẹni backbone ẹ. Very supportive. Àwọn ló máa ń tẹ̀lé mi káàkiri torí mi lè dá lọ. Ìgbà tó àwa tá wà ní bàbá ká máa sunkún. Rárá sá o. My daddy mi ni o very supportive o tí wọ́n dúró kí ló tá action pọ̀ nú ọ̀rọ̀ ẹ báyìí ná. O wá ń bọ̀ lọ́dọ̀ ọ tún wọṣọ pírẹ́sì. Ṣé ó dá ká mọ́ pírẹ́sì ara ẹ pé àmì náà ìwọ ló kú ní pírẹ́sì yẹn. Ìtumọ̀ pírẹ́sì yàtọ̀ sí ra pírẹ́sì tèmi yàtọ̀ sí. Èmi ọmọ tún mọ ẹ tí n bá gbọ́ pírẹ́sì ká mọ̀ tẹ ogun tá a bá rí. Àmì náà pẹ̀lú gbogbo dìpátímẹ́ǹtì tí o sọ pé o ti là kọjá yìí. Ǹjẹ́ bọ́ ọ bá rí níwùsì o lè ka níwùsì. Mo lè ka níwùsì. Ìdí tí mo ṣe béèrè bẹ́ẹ̀ rẹ o sórí ètò tá à ń ṣe yìí ìgbà ojú ni wọ́n padà máa wò wá sórí ètò tá à ń ṣe yìí ìgbà ojú ni ń wò wá ààrẹ lómi ń bì kan tó jẹ́ pé ọkàn láìkì kọ́ mọ support talent ni ààrẹ rédíò mi tí ó pé no talent ọmọ yìí ò gbọ́dọ̀ lọ́bẹ̀ bọ́ ọ bá rí news o lè kà á. Bẹ́ẹ̀ni. news àmọ̀ pé ohun tó bá new ni ẹ ń pè ní news oní news kan ò gbọ́dọ̀ kàtà ná news èwo ló wá ń wọ̀ ẹ́ lọ́kàn àti mọ́ ọkà yóò bá news ní àbí English news. Èyí tó bá wà ní bọ̀ ó máa wù mí láti lè base lórí English gan. Ó wá fẹ́ mú gbogbo ẹ̀ ṣó o gbàgbé pé jack of all trade master of none ni wọ́n ń pè ó. Àbúrò mi ni Àmínà gbébè kan ọmọ mi dáadáa ni Àmínà tún gbébè kan ọmọ ẹni bá dáa káwé wẹ́nì ríṣì ọ̀tọ̀nù kọ́ máa ṣe kíni kọ́ ọmọ degrade àbí downgrade ọmọ tiẹ̀ àbí bọ́ ọ bá rí talent kó pé irọ́ o eléyìí ò ní talent ìgbà náà lọ́ mọ̀ pé ìyàtọ̀ tí ò rújú ẹni ń bẹ láàrin tenant àti talent mo sọ ń jọ́ kínní àná pé èèyàn lè ní talent kó má ní tenant ńgbà tí ó bá ti rówó kọ́lé èèyàn sì lè rówó kọ́lé kó ní gba tenant ṣùgbọ́n kó má ní talent ọ̀ràn ọ̀nà ògbàbẹ̀ nìyẹn. Màá wá béèrè nǹkan kan. Kí ló dé tó nífẹ̀ẹ́ síṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí gangan náà? Ó ti jẹ́ nǹkan tó wù mí láti kékeré. Tí bá gbé rédíò kalẹ̀ pé rédíò ń dún màmá pé kí ló ń sọ̀rọ̀ nù kíní yìí. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ò ń ṣèròrí bẹ́ẹ̀ pé kí ló ń sọ̀rọ̀ nù rédíò yìí. Nígbà tó wá ń rò bẹ́ẹ̀ kí ni ìwọ wá rò pé ó lè máa sọ̀rọ̀ nínú rédíò? Eku ni mo rò pé ó wà ń bẹ̀rẹ̀ jẹ́. Ìwọ náà jọ eku. Òun fi àwa wé eku ló rò pé ń sọ̀rọ̀ nínú rédíò. Mi tí gbọ̀n gbà yẹn ni. O tí ì gbọ̀n ló fi rò pé eku lẹ́nu títí. Ṣé o mọ̀ pé ó tún ti bẹ̀rẹ̀ lẹ́nu? Gbogbo ẹ̀yin pìrìsẹ́ńtà ayé ẹ fojú sọmọ yìí lára. Ó léku lòun rò pé mọ́ sọ̀rọ̀ nínú rédíò. Rédíò tó wà nílé yín ayé eku ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé kò tóbi eku náà ló jẹ́ kéré tó lè wọnú ẹ̀. Tó lè wọnú ẹ̀. Ó kì í jẹ́ ká wá ṣe báyìí nígbà tó wá ń gbọ́n tó ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀. Kí ló wá tún rò pé bóyá irọ́ ó ń sọ̀rọ̀ nínú rédíò yìí? Torí mo ti gbọ́ tó ti ṣe interview kan rí màá rán ẹ létí o. Kí ló rò pé ó ń sọ̀rọ̀ nínú ẹ̀? Àjọ̀nú. Ẹ á gbà mí torí Ọlọ́run ẹ̀yin ìjànmọ́. Eku làkọ́kọ́ ńgbà tó ò tí ì gbọ́n. Ńgbà tó tún ti wá ń gbọ́n kí ló rò pé ó ń. Àjọ̀nú mo rò pé at least eku ò bá dẹ̀ lè wọlé. Àjọ̀nú á lè wọlé tó máa wọlé sínú ẹ̀. Ó ládùn ó lóyún. Ìgbà wo wá gan ló wá mọ̀ pé àánú kì í ṣàǹjọ̀nú kì í dẹ̀ ṣekú? Àgbà tí mo wọ secondary school ni mo ṣe lọ confam lẹ́nu àwọn òbí mi lọ́ fi sọ pé yọ̀ ni àti gbẹ́lẹ̀ mi náà ti wá rò pé tèmi náà bá ti dàgbà iṣẹ́ tó máa wù mí ṣe lélẹ̀ káwọn èèyàn lè máa gbóhùn. Kán lè máa gbóhùn ẹ. Kì í ṣe pé bóyá wọ́n fọ́ọ̀sì ẹ pé àánú Aminat nǹkan báyìí ni mo fẹ́ kó ṣe torí ńgbà míì òbí a máa fọ́ọ̀sì ọmọ pé nǹkan báyìí mo fẹ́ kó ṣe ọmọdé ọgbà èmi ò láìkè engineering course tẹ́ ní kí n lọ ṣe yìí síbẹ̀síbẹ̀ náà ọmọ padà gbòdo jáde ni o ṣé wọ́n fọ́ọ̀sì ẹni àbúhùn ẹ látọkàn.
Oh, first mi ó wù mí tọkàntọkàn. Iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí. Iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Kábíyèsí. Nígbà tó wà ní kékeré ṣe o ti máa ń sọ̀rọ̀ láwọn ibì kan tẹ́lẹ̀ ní yálà àdúgbò àbí wọ́n máa ń pè ọ́ dání àbí àwọn nǹkan wo ló ti ṣe rí ń bọ̀ wà ní kékeré gan. Ládùúgbò bí kò fẹ́ ṣe project kọ́ ní kí wá sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣé o rí pé mò ń hype ẹ gan? O rí pé mò ń pọ́n ẹ lé gan? Mo ní nígbà tó wà ní kékeré máa gbówó té ìràpá o. Ìràdé mo rántí ìgbà tí mo wà ní kékeré àwọn èèyàn ní ẹ bèrè lọ́wọ́ ìgbégbà wo ló dàgbà rí. Ok. O ti ń dàgbà náà. Àgbáyé pẹ́ kan ni àmì náà èmi ló ń sọ fún pé o ti ń dàgbà náà òun jọlá àdádì ẹ Mr. Gbébì kan. So ńgbà tó wà ní kékeré ẹ̀ mò ń gbádùn ẹ̀ ó lóò ti ṣàwọn nǹkan kan rí. Bí ìgbà tí mo wà lọ́mọdún 6 ni mo kọ́kọ́ ka alákọ̀ọ́kọ́ nípa omi mo kà yẹn. Ìgbà tó tún fẹ́ ṣe of recent things mo tún ṣe bá wọn ka ti ACDC. Àwa náà rí yẹn fi kàrámọ̀ lẹ̀ oní ACDC obìnrin àti kàrámọ̀. Báwọn ka ti ACDC. Àwọn lẹ́tà ìgbéyàwó àwọn kan kéékèèké bẹ́ẹ̀ ni mo máa ń kà títí tó fi wá di pé mo ṣe. Ó ti ka lẹ́tà ìgbéyàwó rí? Bẹ́ẹ̀ ni o. Láì tí ìmọ̀ bílé ọkọ ṣe rí? Èmi kọ́ mọ̀ lọ́lẹ̀ ọkọ mi kọ́. Wọ́n ṣe wá tìwọ́ síbẹ̀ tí wọ́n náà gbà ó ti ń ti kékeré ka lẹ́tà ìgbéyàwó àmínà ìgbéyàwó mo ń gbádùn ẹ̀ tẹ̀ wájú o. Àwọn ètí mo ti kà náà nìyẹn kó tó ṣèwádìí pé mo lọ fún àwọn interview program kankan ní orí rédíò. Orí rédíò. News kan tí mo sẹ́ndì sí ẹ̀ ń gbà tá a fẹ́ wọlé mo mọ̀ọ́mọ̀ ṣe ní impromptu ni. Ṣé o lè ka news yẹn tó dẹ̀ mọ́ dán mọ́rán? Mo lè kà á dáadáa. O lè kà á dáadáa. Bẹ́ẹ̀ni. O tún wá ń fi ẹ̀gbá sọ òyìnbó mo lè kà á dáadáa. Gbogbo ẹ̀yin ará ilé kilẹ̀ rí sí ọ̀rọ̀ Àmínà Gbébì kan. Gbogbo ojú tí ń wo fọ́nrán yìí ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o. Ẹ máa bá wa share program yìí, ẹ bá wa like, ẹ bá wa subscribe sí channel wa. Nítorí pé tá a bá rí ohun tó dá ẹ jẹ́ á máa embrace ká máa encourage irú nǹkan bẹ́ẹ̀. Àwa arẹ́ nìkan gbogbo èèyàn ní ọ̀dà lọ́dọ̀ ẹni ibi. Ẹni ibi láyé yìí bọ́ bá rí ohun tó dáa àbí kí n pín ẹlẹ́gàn bọ́ bá rí ohun tó dáa kọ̀ dáa náà ni. Ẹlẹ́gàn ṣe títí wọ́n lé èèyàn bímọ ṣe bí ń ṣe ló yẹ kó kí pé ẹ kú ewu ọmọ congratulations. Ẹ̀gàn yẹn náà ni ò fi kí ni wá ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n lọ kí ẹni tó ṣe bímọ. Wọ́n lára ilé yín bímọ ṣọ́kùnrin ló bí ni àbóbìnrin. Gbọ́ná o ẹlẹ́gàn of Africa ìwọ fọmọ fọ́kọ ni àbóhùn wáyàwó fọmọ tiẹ̀. Wọ́n lé èèyàn kọ́lé létí ẹlẹ́gàn. Èwo láti máa bi àwọn tí wọ́n lọ bá àyàn ṣe pọ̀pọ̀ ṣìṣìn ilé ara ilé yìí bolo àti rówó gbọ́nà ṣe face me and face you ló kọ́ ni àbí fúláàtì lónà ìwọ fẹ́ yálé gbé ni ètí máa wá ń yà mí lẹ́nu ń bẹ̀rẹ̀ Àmínà Gbébì kan o torí ẹlẹ́gàn bí wọ́n ṣe wà yẹn wọ́n máa gan èèyàn kú láyé ni àwọn náà dẹ̀ ní gba ìta yóò fi parẹ́ èèyàn ra mọ́tò ṣe bí ẹ kẹgbà ẹ ní jáàmù epo ni wọ́n máa mú kò ní mú jẹ èèyàn ọgbọ́n tẹ́lẹ́gàn wí wọ́n lọ ra mọ́tò Àmínà tuntun ló rà ní àbí Tòkunbọ̀ wọ́n bá jẹ́ Tòkunbọ̀ ṣé wọ́n fẹ́ kó rẹ̀ sí wọlé ni àbọ̀jẹ́ kọ́sítọ́ọ̀mù tí mọ́ mú kọ́ńtrábàndì Àmínà nǹkan kan ò ní ṣe àlàáfíà ẹ o láyé ìwà rí ògo ẹ lò ìràwọ̀ ẹ máa búyọ ògo adé tàn káàkiri àgbáyé ẹ ò ní ṣe jọ́nálìstì lọ́gbà ẹ̀wọ̀n láṣẹ ọba mi Èdùmàrè ó dẹ̀ ní fi ẹ̀wọ̀n ló gbà nítorí pé ń gbà mí ìyànà àbí ọ̀nà ìròyìn tó fẹ́ tọ̀ yìí táwọn èèyàn ò bá ṣe dáadáa ńlẹ̀ Yorùbá wọ́n wá sọ pé ṣe oníròyìn dẹ lẹ́yìn ìyá àbí oníròyìn ṣá padà ṣe oníròyìn ni wọ́n fẹ́ yà àbí oníròyìn. Oníròyìn ni o. Ó fẹ́ ya oníròyìn. Ọ̀rọ̀ Àmínà ju ọgbọ́n orí lọ mo fẹ́ wò ṣe bá a ṣe ń sọ yìí torí pé ọ̀pọ̀ èèyàn ni ó máa wò pé ẹni ọjọ́ pọ́ mọ́ ìyọkí eléyìí kẹ́ ẹjẹ́ agbọ́ṣẹ́ IQ Àmínà wò Àmínà wà á ṣe gẹ́lẹ́bà tí mo ṣe lórí rédíò ọ̀yá kí gbogbo àwọn aráalé kó o sì bẹ̀rẹ̀ bó ti fẹ́ bẹ̀rẹ̀. Good day, listener. I am Àmínà Gbébì kan by name. This is the news at 1. Makinde lacked courage to face Tinubu alone. Former Governor Ayodele Fayose of Ekiti State has revealed what he termed the true story of what happened in the presidential villa when Governor Seyi Makinde of Oyo State visited President Bola Ahmed Tinubu on Thursday. Fayose claimed that Makinde showed a lack of courage to face Tinubu alone. He said the governor enlisted the support of his counterparts from Plateau State. In a statement he personally signed, Fayose said, "First, Governor Seyi Makinde demonstrated that he now lacked enough courage to face the president alone. He had to enlist the support of the Plateau State governor. The president told him that it was about official matters regarding Oyo State. He would listen to him. But if it had to do with politics or any claim
that it was Wike who angered him to go on TV to accuse him, the president, of plotting to turn the country into a one-state party. But if it had to do with politics or any claim that it was Wike who angered him to go on TV to accuse him, the president, of plotting to turn the country into a one-party state, it is better to, as usual, go on TV to say all he, Makinde, had to say. I am your host, Aminat Babykon by name. Ẹ pàtẹ́wọ́ fọmọ yìí nù lé. Wàláì èèbó lé. Wíníwíní inú ẹ̀dẹ́ tún pọ̀. Ń lè karú tó kàyẹn rọ̀ dá. I am your host, Aminat Babykon. Honestly, you are doing a very wonderful job. Ń ṣe dáadáa nínú ayé. Ṣùgbọ́n èmi ni màá kọ́kọ́ gbà ẹ́ lámọ̀ràn. Ṣáájú káwọn ará ilé tó mọ̀ gbà ẹ́ lámọ̀ràn. Ẹ̀yin ará ilé ẹ̀ mọ̀ gbáradì irú àmọ̀ràn wo lẹ fẹ́ bá mi fún Aminat Babykon àlejò mi. Ẹ̀dẹ̀ mọ́ bá mi ṣàdúrà fún. Bákan náà gbogbo ojú tí bá ń rí Aminat Babykon. Ọmọ kékeré ni tó láfojúsùn tó pọ̀ rẹpẹtẹ bíi ìtàgbàlagbà. Ẹ mọ́ bá mi ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń rí fọ́nrán ìwò pátápátá káàkiri àgbáyé. Bákan náà àmẹ́ni tí ó ṣíà ètò yìí. Aminat Babykon tí ó fi tètè rí ògo ẹ̀ lò. Ẹ̀bẹ̀ ni wọ́n mọ ọbẹ̀ kó wá wá o. Bẹ́ẹ̀ ṣe mọ́ ń bá wa ṣe látẹ̀yìnwá ẹ mọ́ bá wa ṣí ẹ máa bá wa kọ́mẹ́ǹtì ẹ mọ́ bá wa láìkì. Ntẹ́mi ní tí mo lè fi sọ́pọ́ọ̀tì Aminat Babykon rèé. Èmi ti kú ònú ẹni tí wọ́n máa sọ pé kò sáyé lórí ètò mi wọn gbọ́dọ̀ téèyàn bá léèyàn ráyè nú ayé wọ́n pè ọ́ síbi nǹkan ọlọ́ọ̀ráyè wọ́n pè ọ́ síbi ire ọlọ́ọ̀ráyè wọ́n tún ní o fi àìráyè tiẹ̀ yẹn kó fi promote yẹn tó ní òtún ráyè nígbà kú bá sáàdì èèyàn ọ̀sà ráyè kú ṣé ẹ rántí òwe haúsá kan tó ní àlèmúntùrì gánkó wá ìtumọ̀ ẹ̀ ní pé kò sẹ́ni tí ò ní lọ sọ́run Ọlọ́run fi kú rí pa gbogbo wa ká sì dàgbà ká gùn lẹ́mìí inú àlàáfíà owó àìkú baálé ọrọ̀ Aminat Babykon bọ́ ọ bá ṣe tán nílé ìwé yìí kí ni o tún fẹ́ lọ ṣe nílé ìwé gíga nígbà tó bá ṣe tán ní MBA. Tí bá ṣe tán ní MBA tí mo dẹ̀ ti ṣe tán àti wọ school mass communication ló wù mí láti lọ read. Láti lọ read àbí nígbà tó bá wá ṣe tán kí ni wàá láfojúsùn ẹ lórí mass communication tó fẹ́ lọ read yẹn pé àfojúsùn mi ni pé kí n kàn ṣe tán báyìí kí n ó yá sọ ohun èèyàn báyìí lóhùn Ọlọ́run. Kí n kàn ṣe tán báyìí kí n dẹ̀ ríṣẹ́ sí iléeṣẹ́ rédíò. Wọ́n dẹ̀ máa pè ẹ́ kó dẹ̀ máa gbowó kó dẹ̀ máa bì á bí àmì náà. Ìwọ́ tó tiẹ̀ ti ń gbowó pọ̀ ka kíní lẹ́tà àgbéyàwó ń kékeré. Lónìí mojú owó tó bá dàgbà. Dúró náà Aminat Babykon nígbà tó bẹ̀rẹ̀ gbogbo à ń kàwé à ń ṣe gbogbo ẹ̀ yìí. Ṣé pé ńgbà míì èèyàn máa rí kíráùdù tó jẹ́ pé ọ̀pọ̀ èrò pé bó o lo ti ń ṣe ń gbà yẹn náà ṣe bẹ́ẹ̀ náà ló ń débẹ̀ tí gbogbo ẹ̀ ń ṣe pérépéré. Ní ìgbà àkọ́kọ́ mi ní máa wo òkè. Máa wọlé fẹ́rẹ́fẹ́ báyìí. Ìgbà tó yá ti bá ti ní kí n máa wo òkè máa sunkún. Mi ní rántí kan tí mo fẹ́ sọ. Kí ló dé? Ní báyìí. Nígbà tó bá wá ń sunkún yẹn kí làwọn èèyàn máa ń sọ ṣé máa ń ẹkún ayọ̀ làmì náà ń sun ó ń ké àbí báwo. Pẹ̀lẹ́ calm down gbogbo kinní yẹn náà ṣé ò ti ní jẹ́ kí n tó fẹ́ kàgbọ́n kí rẹ̀wẹ̀sì ọkàn ò dé bá wọn wà á ti gbàgbé máa wá wò nǹkan kan máa ń ṣẹlẹ̀ o tí wọn náà máa rántí ń gbà mí pé ká ní pé mo dẹ̀ ti dérú stage báyìí ń gbà yẹn ni màá ṣe dáadáa jù báyìí lọ ṣé mo pa àwọn nǹkan kan wà tí wọn náà máa flashback pé I wish kò jẹ́ pé ìsìn nígbà yẹn ní moment tó bá wá ṣe nǹkan yẹn bóyá òun wò pé èrò yìí ti pọ̀ jù bóyá orí ẹlòmíì ṣe ra gàjì ojú ẹlòmíì tó bí pé ṣáàní sì sọ ṣáàní sì kà bá àbí nǹkan tó máa wà lọ́kàn ẹ̀kọ́ nìyẹn pé ò fẹ́ sì sọ ò fẹ́ sì kà nígbà tó bá wá rí bẹ́ẹ̀ tó bá wá di alẹ́ tó o délé báwo ló ṣe máa ń rí lọ́kàn ẹ̀ torí pé ò perform dáadáa mẹ́yẹ. mo máa ń turo màmá ò pé. ẹ̀kún wà di méjì. mo lè má ké o. ok nǹkan máa rò lọ́kàn mi pé kí ló wá dé tí mo wá ké kí ló wá mú mi sunkún gangan kí mi ní mọ̀dí tí mo ṣe tó fi ń sunkún ọmọ ẹ̀ dáadáa mọ̀. olóhùn iyọ̀. nǹkan tó ń pè ní láìfù lórí yẹn o bẹ̀tì ní ìsìn báwo wá ní báyìí ṣètò. nísìnyí ó ti yàtọ̀ o. tí n bá fẹ́ júmọ́ ẹ báyìí sìn tí mo ní kàn. wàá kà dáadáa wájú yìí. wàá tó ka ojú tèmi mọ́ tí mo fẹ́ júmọ́ ẹ pé ìdí ni wípé ṣe rí àwọn kan wà nílé ayé kí ló fẹ́ sọ ẹlòmíràn pé kò gbọ́dọ̀ rírí mi kó lóun máa ka nǹkan kan gerege ọ̀pọ̀ bẹ́ẹ̀ wà nínú ẹ̀dá tó bá wò wọ́n báyìí ó kàn wò yàn lọ́ọ̀kan ọ̀yà wà gbá kí ni mo wá ṣe tán wò mí báyìí àbókan tí ń ka ohun tó ń ka ẹlẹ́nu kọ́kọ́ ṣe wà gbá kí ni báyìí ní sẹ́mi ò kà á dáadáa ni bẹ̀tì ní ìsìn òun kà á lọ́ntì ẹnu ayé. màmá bàbá òsùnmọ́. ṣé ẹ rí nílé ayé yìí jíjó alala ni. oríire tẹ́ ẹ rí yẹn ò férò
bébì kan orí ibú náà ò dẹ̀ ṣe dáṣe ṣé wá rí àtórí rí àtórí ibú wọ́n máa ń invite èèyàn sí méjèèjì ni o ọwọ́ á kùn sí ẹni tí wọ́n fún ní invitation lọ́wọ́ irọ́ ìjọ olóríire mo fẹ́ belong sí àmọ̀ràn tèmi mọ́ gbà ẹ́ rèé sórí kàríà ẹ̀yẹn no going back ni kò jẹ́ o kì í ṣe pé ṣé mo lè ṣe má lọ́kàn pé ṣé mo lè ṣe rárá o ti ń ṣe wàá máa ṣe sí i báwo ló ṣe máa dùn sí ni kí wọ́n náà máa work towards ní tí mo dẹ̀ máa sọ rèé gbogbo iṣẹ́ tá a bá ń ṣe láyé pàápàá jùlọ lójú ọ̀nà gbóhùnsáfẹ́fẹ́ yìí energy ò gbọ́dọ̀ ṣòfò lára wa energy gbọ́dọ̀ máa wà nínú nǹkan ó wá bẹ̀rẹ̀ program wá ń ṣe máa gbọ́ o mo fẹ́ ṣe example fún ẹni ó wá bẹ̀rẹ̀ program wá ń ṣe báyìí. èmi ni ọmọ yín ọmọ ta ló bí ọ tó ń ṣe bí ìdẹ̀pẹ̀ ọmọ ìyá alálùbọ́sà ńgbà yẹn ń kọ́ ẹ máa gbádùn ètò yìí sórí wọ́kọ́ ló máa sọ fáwọn èèyàn pé wọ́n máa gbádùn ètò àwọn èèyàn náà máa sọ pé ètò yìí jẹun tá a ti ń dúró dè bẹ̀rẹ̀ bọ́ bá wọlé pàápàá jùlọ ọjọ́ tó o bá ti pẹ́ dórí afẹ́fẹ́ má tún ṣe mọ́ introduce ara ayé ti mọ̀ ọ́ rẹ̀ di èmi ni ti yín ẹ̀jẹ̀ yín fẹ́ jẹ́ yín lẹ̀jẹ̀ kan wọ́n fẹ́ fi gbọ́ wọn bẹ̀rẹ̀ ètò lónígbúrúyà tó o wá lè sọ fara alé torí pé a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kínni lábẹ́ àwọn náà nítorí pé àwọn ni wọ́n ń fẹ́ wa pé àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí ọ̀nà lójì ó ti sọ yẹn nìyẹn yóò ti yá wọn nílàákàyè inú ilé náà ọ wà bẹ̀rẹ̀ ètò lọ lónígbúrúyà àwọn wo gan ni role model yẹ lọ́nà yìí àwọn wo ni mentor àwọn wo ni ó ń lé kàtà ẹ̀ gangan náà àmì náà tún gbébì kan. nínú iṣẹ́ rédíò yìí mẹ́ńtọ̀ tí mo máa kọ́kọ́ ní ẹnìkan tó máa kọ́kọ́ mú mi wọ inú iléeṣẹ́ rédíò Mr. Maiwa Sanni Arẹwà. àbúrò mi nìyẹn Sanni ń gbọ́ àbúrò mi nìyẹn Sanni dúdú Sanni dúdú lọ́dọ̀ àwa tá a pupa yìí ó yá mò ń gbọ́. Mr. Adéyínká Àyìndé. má dárúkọ tèmi o èmi àti ẹ ń jà èmi ò gbọ́ àwọn èèyàn náà ò gbọ́. oríṣiríṣi ara ló wà lọ́dọ̀ lọ. ẹ bá dà mí náà lóhùn wọ̀nyí tí ní ìmọ̀bi tó ń lọ o. Sanni tó bá yà wá mọ́mọ́ ẹ kó studio. mò ń gbádùn èèyàn gbọ́dọ̀ ní mẹ́ńtọ̀ téèyàn máa wò pé mo dẹ̀ láìkí bẹ́ẹ̀ ni ìṣe ń ṣe ò dọ́dọ́ kọ́ o. ṣọ́ra ayé tá a wà yìí ń sìn ayé ti dáyé AI gbogbo nǹkan lọ̀pọ̀ àwọn èèyàn ló ń kọ́ ní online ṣùgbọ́n gbà mí ń tá a kọ́ lọ online tí ò sí practical ó máa rí bákan àwọn wo làwọn mẹ́ńtọ̀ ẹ̀ ó ti dárúkọ Sanni Arẹwà òun ló máa ń ṣe jíngù lẹ́gbàá tó bá ń ké kakaba orí tí ò ga ńlẹ̀ àgbà jíngù yẹn náà ni òjò ga kò dẹ̀ tún lómi lára pẹ́ẹ́lí ní. Mr. Adesina Jagunmade Pajuwan nìbàdàn nù ní Success FM kọ́hún. eléré ọba Ìbíkúnlé. Samuel Ìbíkúnlé eléré ọba ẹ̀gbọ́n tèmi nìyẹn ẹdun léjeléje orí igi ọ̀bẹ kìjì bẹ́kẹ́sẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀lẹ́ alágísà ó ṣe kíni ó tún sọ gbogbo àwọn alágísà ó sọ wọ́n di plenty aṣọ ni. arábìnrin Fatima Otusanya. Mr. Jelly Angel Ajayi. Ní Family FM nu òun náà jẹ́ kẹ́ bí òun ọ̀dàrú oúnjẹ lè OGBC ló wà báyìí òun tẹ̀lé òun update ìwọ ọmọ yìí àbọ̀ lẹ́gbẹ́ tí ń bẹ́ẹ̀ mọ́nítọ̀ gbogbo wọn ni ṣẹgbẹ́ ló sọ pé gbébì kan ló ń jẹ́ àwọn ẹgbẹ́ tí ń ṣẹgbẹ́ ìbò náà ti ń ṣẹgbẹ́ sókè kan náà ti ń ṣẹgbẹ́. inú mi kàn máa ń dùn gbogbo ibi tí n bá ti rí ògo láyé ọlọ́wọ́n ọba mi tó dá èmi Adéyínká Àyìndé ó fi wà mí àtèrò ọkàn mi dá mi lẹ́jọ́ olórí àdúrà tó lórí èpè tó yẹ láyé yóò sí ẹlòmíì ọkàn máa lanu yọ ọmọ rẹ́rìn sọmọ ọlọ́mọ ohun tí sì ń bẹ́nu ọ̀dà mo nífẹ̀ẹ́ àmì náà tún gbébì kan yìí òun náà fẹ́ràn mi bàbá ẹ̀ fẹ́ràn mi kí la lè ṣe tá a fi mọ promote ara wa ọba ní 1 million subscriber followers ọba ti help èèyàn ọgbọ ayé asán ló wá àmì náà tún gbébì kan àwọn kan wà tẹ́jọ wà ní NBA àwọn kan wà tí wọ́n wà nílé tí wọn ò tí ì wọ NBA àwọn kan wà tó yẹ pé àwọn náà láfojúsùn ṣùgbọ́n tí ẹjọ́ jẹ́ of the same calibre of the same sawawu àmọ̀ràn wo ló lè gbà wọ́n gẹ́gẹ́ bí experience tí wọ́n ti ń bá bọ̀ látẹ̀yìnwá. common relent lórí nǹkan tó bá ti ń ṣe NBA yẹn sì mo lè recommend ẹ̀ fún yàn láti lọ torí ó máa ń fún yàn lẹ́ experience dáadáa. kọ́ máa wòye pé bóyá torí àwọn ètí máa lọ radio station kò ń ṣe pọ́jọ́ kan náà lẹ́ẹ̀kọ́ máa déédéé jí téèyàn máa lọ radio station tàdé wọlé tàdé máa sọ̀rọ̀ ńbẹ̀ so kọ́ ṣàbẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ wàhálà ilé pọ̀ àmọ́ kọ́ máa torí pé ó ti ń pọ̀ jù àbí nǹkan kọ́kọ́ wá dúró ní àárín ọ̀nà kọ́ túbọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ yẹn. ṣe gbọ́ àmọ̀ràn tí gbébì kan fún àwọn tí wọ́n jọ jẹ́ sàwáwù
mo mọ̀ kọ́kọ́ béèrè bẹ́ẹ̀ yẹn ni gbébì kan àmọ̀ràn wo ló máa wá fún àwa tá a jù ẹ lọ díẹ̀díẹ̀ báyìí ní ìlànà iṣẹ́ yìí àmọ̀ràn wo ló máa fún wa ó yá o lè gbà wá lámọ̀ràn mo lè gbà yín lámọ̀ràn àbẹ́ta ó yá gbà wá lámọ̀ràn. ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà nínú iṣẹ́ yìí àwọn ọmọdé pọ̀ àwọn ọ̀dọ́ pọ̀ tí wọ́n ní interest nínú iṣẹ́ yìí so ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa support wa kẹ́ máa fà wá gòkè torí ẹ̀yin náà lẹ lè ṣe èmi jẹ́ Gòkè Babalọ́lá àbí Mọ́jálà ní Adégòkè. ẹ̀yin náà lẹ lè bá wa ṣe kẹ́kọ̀ọ́ bá support wa full support yín la need láti ṣe. ọ̀dà jẹ́ kí n béèrè báyìí bẹ́ẹ̀ lómi bá pè ọ́ sórí rédíò yàtọ̀ sórí prógráàmù tèmi yàtọ̀ sí ti ń bá ń ṣètò tèmi tẹ́lómi bá tún pè ọ́ ǹjẹ́ ọ́ láǹfààní àti jẹ wọn ní òwò. màá láǹfààní àti jẹ wọn tẹ́lómi bá pè. tẹ́lómi bá pè ẹ́ anytime. a ti bẹ̀rẹ̀ náà nìyẹn. gbogbo ẹ̀yin tẹ́ ń wo Aminat Gbébì kan tẹ́ ẹ jẹ́ àgbààgbà ẹ bá ń fa ọmọ yìí lọ́wọ́ sókè o Ọlọ́run ti fa ẹ̀yin náà lọ́wọ́ sókè àbí wọ́n tó ń wo pé n ò rí èèyàn fà mí lọ́wọ́ sókè o nígbà Ọlọ́run sì ti wá fà ọ́ lọ́wọ́ sókè àfi kí wọ́n náà fa àyàn kan sókè nítorí pé orin kan wà tèmi mọ́ ń fi sọ́kàn àmì náà tí bàbá yìí kọ pé má ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀ arákùnrin jẹ́ kí n lo toróbìnrin nìwọ àmì náà ẹni má ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀ arábìnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe ẹni tó wá ní tálẹ́ǹtì tí wọ́n kan wà á lè fà á lọ́wọ́ sókè automatically ọwọ́ ẹ̀ náà ti máa béèrè pé ẹni tó yẹ kó ràn lọ́wọ́ yẹn tó ràn lọ́wọ́ yìí tó máa bí òun ìwọ náà máa bí. Aminat Gbébì kan wọ́n máa fààyè yìí lẹ̀ fún ẹ o wàá wá pitú wàá wá dára bó bá ṣe wọ̀n ẹ́. níwùsì tó bá kà lónìí wọ́n bọ̀ post ẹ̀ sí platform mi táwọn èèyàn bá fẹ́ contact ẹ Aminat Gbébì kan lórí social media orúkọ wo ló ń lò ní Facebook TikTok ní Instagram ní YouTube ní mo báwọn ayé àfimọ́ tẹ̀lé ẹ torí pé ẹni ayé ń tẹ̀lé ọ̀sán jẹ́ ni ayé padà lẹ́yìn ẹ àbí káyé ọmọ tẹ̀lé ọ ni ẹ̀yin ayé ẹ máa tẹ̀lé o. náà lójú ayé o ayé yàtọ̀ sáyé o. kí ló tún wá dé ẹni ayé ṣó èṣẹ ni ayé ni ọ̀dà ṣó èṣẹ ọmọ ayé. ọmọ ayé náà la. mo ní káyé ọmọ tẹ̀lé ọ. ọmọ ayé yàtọ̀ sáyé àwọn ayé. ọ̀dà ṣé káyé ọmọ tẹ̀lé ọ. dáwọn ayé lóhùn àárín ló bọ́ sí káyé ọmọ ṣé kí n sọ pé káyé ọmọ tẹ̀lé ọ kí wọ́n sì padà. irọ́ kọ́ máa padà kọ́ máa tẹ̀lé mi àmọ́. ìwọ Ọlọ́run yóò bá ti gbọ́mọ yìí dé orúkọ wo ló ń lò gangan lórí ẹ̀rọ ayélujára táyé lè mọ́ fi tẹ̀lé ọ́ ń bẹ̀. lórí Facebook Aminat Gbébì kan ni mò ń lò. ṣé Aminat Gbébì kan yẹn tá a bá kọ nínú ọmọ bá ṣe máa kọ Aminat Gbébì kan ni àbí bọ́wọ́ ni ayé customization láwa yìí o ṣé o customize yẹ. o customize ọ̀ya HAMEENAT Aminat ẹ̀ nìyẹn then Gbébì kan. lórí TikTok Olamide 58 ni mò ń lò HORLAHMHIDY Olamide 58. Instagram ńkọ́. Aminat Arike. YouTube wa ńkọ́. mi ti ṣe. o tí ì ṣí YouTube àbí. Sọlú Mákindé. àfi kò yí o. YouTube yẹn ìwọ náà tún máa fi ṣe kéde ọmọ fi pata sẹ́nu látọ̀dọ̀ àwọn ayé àbí òye ọ. ọwọ́ ń rẹ́rìn músẹ́ bí owó àgànràn ó gbọ́ owó wa ń rẹ́rìn kẹ́ bí ọmọ olókùú òkété. kí ló dẹ́yìn obìnrin fẹ́ràn owó báyìí ná. nígbà tó mọ̀ ń ka lẹ́tà ń gbọ́ wà ń kékeré ṣe wọ́n ń fún yín lówó. wọ́n fún mi lówó. ó sì ń gba owó lọ́wọ́ wọn. mo gbọ́dọ̀ má gbà o. kí ló dé tó fi gbọ́dọ̀ gbẹnu sí máìkì kí ló dé tó fi gbẹnu sí máìkì ògbọ́n. iṣẹ́ tí mo fàágùn ṣe ká má ṣe lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀. mo ti ẹ̀rù pé ó fẹ́ sọ pé iṣẹ́ tó fàárọ̀ ṣe. nígbà tí wọ́n Àmì náà sọ pé iṣẹ́ tó fàágùn ṣe iṣẹ́ táwọn dádì ẹ wá ṣe ń kọ́ kí la máa ná fi ṣe yẹn. àágùn náà ni gbogbo. àágùn náà ni. ṣàánú òbí rẹ dá. oye gbọ́dọ̀ Yorùbá tó ní bọ́yá lówó dandan ni kú ó lè fowó lẹ̀ kọ́ ọmọ abẹ lọ́hùn kéèyàn pẹ́ láyé. méjèèjì náà la máa bẹ lọ sí. ó dáa mo ti gbọ́. àǹfààní wo ló Àmì náà bẹ́ẹ̀ sọ fún. ṣé nǹkan kan tún wà lọ́kàn ẹ̀ tó fẹ́ sọ fún gbogbo ọmọ Nàìjíríà. nǹkan tí mo fẹ́ sọ fún ọmọ Nàìjíríà ni kọ́ṣà má máa rí talent ọmọlẹ̀ tá bá ti discover pé nǹkan báyìí ọmọ mi football ni kìíní ẹ̀ bọ́ nípa táwọn òbí ẹ̀ bá ti ń lè kúrò ní bọ̀ láti wọ́n ń pa talent mọ́ lára díẹ̀díẹ̀. ṣé o mọ̀ pé o ti gba àwọn bíi sàwáwù yín lámọ̀ràn o ti gba àwa náà o gbà wá lámọ̀ràn ọ̀yá àwọn òbí nítorí pé o sọ ń pé àwọn òbí ẹ dúró tì ẹ́ gan Ọlọ́run ò dẹ̀ ní fi ẹ́ pa wọ́n lẹ́kún Ọlọ́run á jẹ́ káwọn náà jèrè ẹ àwọn òbí tí wọ́n ń wò ẹ́ nílé báyìí tẹ́lómi ọmọ òbí mo dẹ̀ láìkí ọmọ yìí ṣe ń sọ̀rọ̀ ọmọ yìí sharp gan ó brilliant ó ṣe gbá ó ṣàwo àmọ̀ràn wo ló ní fún àwọn òbí tí wọ́n mọ̀ wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ lórí ìṣesí àwọn ọmọ wọn nínú ilé. àmọ̀ràn tí mo ní fún àwọn òbí ni pé
iṣẹ́ tó bá ti wọ́n mọ́ ṣe òun ni kẹ́ máa support. Ẹ má torí pé bóyá ìyá alágbájá kan ìyá dókítà ló ń pè dandan ọmọ tí náà gbọ́dọ̀ di dókítà. Ọmọ yín lè má ìlànà ẹ̀ lè má gbàgbé rárá. Tẹ́ bá ní dandan dókítà yẹn ni kò ṣe tí ò bá wá mórí yín wú ẹjọ́ ọmọ náà kọ́. tó lọ ń ṣẹ́yún fáwọn èèyàn àbí tó ń ṣe abẹ́rẹ́ gún. Ẹ̀yin ni ẹ fà á díẹ̀. Iṣẹ́ tọmọ yín bá ti lóun fẹ́ ṣe ẹ kò support ẹ láti ṣe. Tẹ́ bá ti jẹ́ kó ṣe nǹkan tó wù ú. Jẹ́ kí n wá béèrè kan lọ́wọ́ Àmínà. Bó ṣe ń ṣe yìí ṣó ń ṣe tinútinú ni ṣó ń dùn mọ́ ẹ bó ṣe ń ṣe yàbí jájá máa rọ́jú ṣe náà jàre ńgbà tí ò tí ì yọwó ṣó mọ̀ pé ńgbà míì téèyàn bá ń ṣe nǹkan kan tí ò bá tí ì máa yọwó a máa fẹ́ súyàn ńgbà míì nígbà tí wọ́n bá wá sọ pé ó sú ẹ àwọn òbí tí wọ́n ń náwó lé ẹ lórí kí ni wọ́n ló ṣẹlẹ̀ sáwọn bó ṣe ń ṣe yẹn ṣé ó ń dùn mọ́ ẹni torí pé iṣẹ́ tá à ń ṣe tó ò bá ti ṣe with passion ara ilé náà ò ní gbádùn ẹ mo fẹ́ gbọ́ sáìdì yẹn. Ó ń dùn mọ́ mi o torí tẹ́yìn bá ti iyì níṣẹ́ yẹn tẹ́ bá ti kọjá díẹ̀ bẹ́ẹ̀ má níyàwó ọmọ tó máa ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ilé ọmọ nìyẹn akorongo tó ń sọ̀rọ̀ nú rédíò nìyẹn ń gbè pé nú rédíò náà ló ti fẹ́ máa sọ̀rọ̀ láti kékeré. Ó dùn mọ́ mi o. Iṣẹ́ ìdẹ̀ dáa gan torí pé ńgbà mi tó bá ní mọ́tò tó kọ gbé press síwájú mọ́tò wọn ò ní dẹ̀ láàmú púpọ̀ ń gbòòrò àbó mọ̀. Iyì ńlá níṣẹ́ yìí o. dúró ẹ̀ ń lo ID card ní school yẹn. À ń lo ID card. ẹ mọ̀ bí yẹn ṣakọ káàkiri pé I'm a press. Secondary school gan ID card press. Mẹni tó ń bá sọ̀rọ̀ sá do you know me ọlọ́pàá ni who are you I'm a press. Kẹ́mọ̀ ló ní gbàṣọ ara ń bẹ́. Láṣẹ ọba mi Èdùmàrè wàá rògo ẹ lò. Mo mọ̀ pé eléyìí ibi ire ló máa gbé ẹ dé lágbára Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn tí wọ́n ti ṣe irú nǹkan báyìí fún ẹ látẹ̀yìn wá. Aminat bébì kan ó yá dárúkọ ẹ ọ̀fíṣíálì fún gbogbo ara àlẹ́ kó sì jẹ́ kó yé wọn pé ó tún ń padà bọ̀ ǹjọ́ mi kí wọ́n mọ̀ retí ẹ ó kí n lè fi yẹn yọ̀ǹda ẹ lórí ètò. Orúkọ mi ni Aminat Àríkẹ́ bébì kan. Ẹ dẹ̀ máa join wa ní orí ètò yìí ní ìjọ́ mi a máa fún yín ní update ní ìjọ́ tó bá máa tú. Update ńlá thank you. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàngbà ńlọ́kọ tèmi ń jẹ́. Akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. Ọlọ́run ọba mi ló bùn wá ìwọ náà bùn yan. Kò sí kókó inú orí tọ́lọ́run ṣe fún ẹ tó òṣòro fẹ́ lòmí o. Àmọ́ ọbẹ̀ ní ibẹ̀ sùn. Àtẹ́lẹsẹ̀ àsèmọ́ ọbẹ̀ náà wò. Ẹni ọba pé amọ́bọ̀ nìkan là ní dé bá ń lé láṣẹ ọba mi Èdùmàrè.